ó mà ṣe o, ẹ̀sùn ìpànìyàn ni wọ́n fi kan àwọn ọmọ Nàìjíríà méjì yìí lẹ́yìn odi. Iwájú onídàájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan tó wà lágbègbè Makadara lórílẹ̀‐èdè Kenya lọ́hùn-ún ni wọ́n fojú àwọn ọmọ ilẹ̀ wa méjì kan, ọ̀gbẹ́ni William Ovi Ọ̀páì àti ọ̀gbẹ́ni John Bull Asbo bá lọ́jọ́ ajé Monday ọjọ́ 22 oṣù kínní ọdún 2024 yìí. Ẹ̀sùn tí àwọn aláṣẹ ìlú ọ̀hún fi kan àwọn méjèèjì yìí ni pé wọ́n lọ́wọ́ nínú ikú akẹ́kọ̀ọ́ fásitì kan olóògbé Rita Waini ẹni 20 ọdún tí àwọn òṣìkà kan pa nípakúpa láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé àkọ́kọ́ iléèwé fásitì tí wọ́n ń pè ní Jomo Kenyatta University tó wà lórílẹ̀‐èdè náà ni olóògbé Rita Waini ẹni tó wà ní ìpele ọdún 4 nínú ètò ẹ̀kọ́ rẹ̀, ṣùgbọ́n táwọn kan pa á dànù lọ́jọ́ 14 oṣù kínní ọdún yìí ságbègbè kan tí wọ́n ń pè ní Roysambu nílùú Nairobi lórílẹ̀‐èdè ọ̀hún. Ṣe ni wọ́n bá òkú olóògbé Waini táwọn kan ti gé orí rẹ̀ kúrò lọ́rùn rẹ̀ nínú àpò ṣaka kan tí wọ́n sì gbé òkú ọ̀hún jù sínú ilé kan lágbègbè Sankiam. Ó pẹ́ díẹ̀ táwọn ọlọ́pàá agbègbè náà tó mọ̀ pé òkú olóògbé Waini ló wà nínú àpò ọ̀hún nígbà tí kò sí orí lára òkú ọ̀hún mọ́. Ṣùgbọ́n lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 21 oṣù kínní ọdún yìí ni wọ́n rí orí Waini nínú odò Kiambai nílùú Kiambu. Àwọn ẹbí olóògbé Waini ló ṣẹ̀ṣẹ̀ lọ fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá agbègbè náà létí pé àwọn ti rí orí olóògbé Waini táwọn ń wá nínú odò. Ẹgbẹ́ ilé ẹ̀gbọ́n olóògbé Waini tó wà lágbègbè Sankiam tó dágbére fáwọn òbí rẹ̀ pé òun lọ ni wọ́n ti mú àwọn ọmọ ilẹ̀ wa méjì ọ̀hún tí wọ́n sì bá ẹrù òfin nínú ilé wọn lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí. Lára àwọn ohun tí wọ́n bá lọ́wọ́ wọn ni ìwé ìrìnnà ìyẹn pásítọ̀tì tí ọ̀gbẹ́ni Ovi tọ́jọ́ ti lọ lórí rẹ̀ nígbà tí ọ̀gbẹ́ni Asbo kò tilẹ̀ níwèé kankan láti fi gbélùú ọ̀hún rárá. Bákan náà ni wọ́n tún bá káàdì ATM bíi 10 tí kì í ṣe tiwọn lọ́wọ́ wọn, ọ̀bẹ aṣọ́rò, àdá olójú méjì tí wọ́n gbàgbọ́ pé òun ni wọ́n fi kun òkú olóògbé Waini wẹ́lẹ́wẹ́lẹ́ àti àwọn fóònù olówó iyebíye ni wọ́n tún ká mọ́ wọn lọ́wọ́. Ọ̀gá ọlọ́pàá tó wà nídìí ẹjọ́ ọ̀hún Constable Benjamin Wangila ní gbogbo ìpè táwọn ọ̀daràn ọ̀hún fi àwọn fóònù ọwọ́ wọn pè pátá làwọn máa lọ gbà lọ́dọ̀ iléeṣẹ́ tó ń pèsè ìpè nílùú náà láti mọ àwọn ẹni táwọn afurasí ọ̀daràn ọ̀hún pè gbẹ̀yìn. Ṣá o, nígbà tí ọ̀gbẹ́ni Asbo máa sọ̀rọ̀ ẹnu rẹ̀ nílé ẹjọ́ ọ̀hún, ó ní ìwé ìrìnnà òun ti sọnù láti nǹkan bí ọdún 2 sẹ́yìn ni tóun kò sì tí ì rí tuntun mìíràn gbà láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ìlú náà àti pé òun kò mọ olóògbé Waini rí rárá o. Àwọn aláṣẹ ilẹ̀ Kenya níbi tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ti ń jẹ́jọ́ ti sọ pé ìwádìí tó yẹ lórí ọ̀rọ̀ ikú olóògbé Waini pátá làwọn máa ṣe táwọn sì máa fi ìyà tó tọ́ jẹ gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ikú ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn aláṣẹ ilẹ̀ Kenya níbi táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń jẹ́jọ́ ti sọ pé ìwádìí tó yẹ lórí ọ̀rọ̀ ikú olóògbé Waini pátá làwọn máa ṣe táwọn máa sì fi ìyà tó tọ́ jẹ gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ikú olóògbé ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ láìpẹ́ ìpàápàá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.